ẹ̀yin tèmi ẹja jọ wo fídíò yìí. So báwo lẹ ṣe jẹ́ sí ọmọbìnrin àárọ̀ ìtarákùnrin kan fẹ́ máa harass. ọmọ mi ní sẹ́mi náà kò kí lọ ní káwọn ìtọ́jú lọ àmọ́ nǹkan tí ẹ̀bẹ̀ ti pọ̀ jù. ọ̀rọ̀ ẹ ní sùúrù ọ̀rọ̀ yẹn ti dé police station kí ló wá dé wọ́n ní kí ẹ sọ wípé ẹ fẹ́ ṣẹjọ́ kí ló ṣẹlẹ̀. wọ́n ní kó gbàgbé ẹ̀. kí ló dé tẹni kó gbàgbé ẹ̀. ẹ̀bẹ̀ ti pọ̀. àwọn èèyàn wá ń bẹ̀ yín ẹ̀ẹ́dẹ̀ fẹ́ ẹjọ́. kíkọ́ yọ̀ǹda arákùnrin ní police station kí kó máa lọ kò ń ṣe pé bóyá wọ́n fún yín lówó àbọ̀n fèmí human rights lówó. ẹ̀bẹ̀ ti pọ̀ jù. So this is the woman, the mother of the girl child this morning. After I made arrest of the man, the woman is now saying people are pleading to him, pleading to her that she should let go of the case and let go of the pedophile. So I've tried my best. Thank you very much. Mo lérò pé gbogbo wa la ti rí fáǹfààní àwọn tí ò bá mọ tó ṣẹlẹ̀ ń bí. Tẹ́ bá rántí wípé ọmọ tó ń kiri ọjà lọ tí máa nǹkan sọ wípé ṣó lè fẹ́ òun tọmọ yẹn sọ pé ẹ ti dàgbà mi ò lè fẹ́ yín tí sọ wípé òun ò tí dàgbà òun sì mọyàn tí sàǹbọmọ sọ̀rọ̀ oríṣiríṣi tí èèyàn kan wà nínú ilé lẹ́gbẹ̀ẹ́ ilé yẹn tán rìkọ́ọ̀dẹ̀ tó fi post ẹ̀. Ìyá ọmọ yẹn ló jáde ní ìsìn ó lóun ò ṣẹjọ́ ó wá ń ya àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nu ni mo wá ní wọ́n á sọ fún mi pé mọ́jọ́ ó yà ń lẹ́nu. Sẹ́yìn lérò wípé bàbá ń bọ́mọ sùn ọmọ ẹ̀gbọ́n bọ́mọ àbúrò sùn ẹbí ń bá ara wọn sùn sẹ́rù kó ṣẹ̀ bẹ̀rẹ̀ ni kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ rárá àti rárá ó ti bẹ̀rẹ̀ látọdún gbọ̀nhàn ni ló ti bẹ̀rẹ̀. Ó kàn jẹ́ wípé ayélujára tó wà ní ìsìn ní tú àṣírí ọ̀pọ̀lọpọ̀ ni egbò olé náà máa fi ń ṣe àwọn olórí ẹbí wọn wọ́n jókòó round table ni wọ́n ò mọ yanjú rẹ̀ wípé ẹ mọ́ bó kàn ìdílé wa jẹ́ ṣe sáàmọ̀ wípé ará ilé ni ẹ̀ sọ sáàmọ̀ wípé ọbímọ fún sọ sáàmọ̀ wípé ọkọ rẹ̀ ni tán fi ń ṣe tẹ́lẹ̀ nù kì í ṣe kó ṣẹ̀ bẹ̀rẹ̀ mo wá jókòó mo wá wò wípé nígbà tí ará àta tó bọ rìkọ́ọ̀dù wípé kó fi lè rí evidence tender tí wọ́n tọ́ dẹ́yà ọmọ tọ́ lọ́ọ̀ṣẹ́jọ́ mọ́ ẹ̀bẹ̀ yẹn pọ̀ ìyẹn ló wá mú mi béèrè lọ́wọ́ oníkálukú wípé irú ìyàwó lèmi náà ṣé ìyá tí ó rí tí ó pa ọmọ rẹ̀ báyìí tí ó bá yé ọmọ rẹ̀ jẹ́ tí ó mọ̀ wò wípé kinní kan education is not a scam poverty is a disease ẹ imagine ìyá yẹn lòun ò ṣẹjọ́ ẹ̀bẹ̀ yẹn pọ̀ ẹ̀bẹ̀ yẹn tó pọ̀ yẹn ṣe lérò wípé má yẹn ó ti jáwọ́ ṣe lérò wípé kò tí ì mọṣẹ́ tẹ́lẹ̀ àbẹ́ lérò pé ọmọ tí ń là kọ́kọ́ ẹ̀bẹ̀ tó tún wá pọ̀ yẹn ṣe lérò wípé ẹ̀bẹ̀ tó wá bẹ̀ yẹn ó ti jáwọ́ wọn ì jáwọ́ báyìí tí ò yí ọ̀pọ̀lọpọ̀ nù sẹ́rí tá a bá sì ń ṣe báyìí tá a wá sọ wípé ìjọba ni ò dáa sáwàrà wa gan ṣàfẹ́ kí society wa kó clean ṣe lérò wípé gbogbo ọ̀tán mú nílùú ọba yẹn ṣe lérò wípé wọ́n kan wọ́n rí ọmọ ni evidence tán náà rí nìyẹn kò sẹ́ dìgbà tán bá bọ́mọ yẹn sùn torí mo rẹ́yìn kan kẹ́yìn náà sì jẹ́ abiyamọ tẹ́ ń sọ pé só ti bá a sùn ni kò kúkú tí ì bá a sùn wọn ò bá dúró kó fi bá a sùn náà kí wọ́n tó lọ arrest ẹ̀ torí kò yé mi bó sì jẹ́ pé tọ́pọ̀lọpọ̀ yín ń ṣẹnu tí òkú tí ìbọn sórí ayélujára kò jẹ́ àmọ̀ pé ẹ̀yin náà nírú ẹ láà torí imagine ọmọ tí ó jẹ́ pé bóyá bó bá sì lọ́yàn ẹ̀gán bóyá bí okú ló sọ ni kéèyàn mọ̀ bá sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ká wá àzùn pé wọ́n rí ọmọ yóò délé náà ni kò ní lè sọ ọ̀pọ̀lọpọ̀ ohun tó ju ọmọ mi ń rí níta nù tí wọn ò ní lè sọ ṣé ìyá ọmọ ò lè pè ya rẹ jókòó kó sọ fún pé bàbá àgbàlagbà kan ọmọ ń tòsí mi bàbá àgbàlagbà kan ọmọ ń tòsí mi sọmọ ó lè délé sọrú ẹ̀ nọ́ọ̀nà tí tẹ́ ẹ bá rí wípé wọ́n bá yí ọmọ jẹ́ àbẹ́rẹ́ jẹ́ tí ń ṣe ṣàlàsolo táwọn èèyàn wá ṣùgbà yín kẹ́yìn gan tó mọ ráìtì yín náà kò ṣe é dìgbà yẹn kíní yìí torí wípé ẹ jẹ́ kí àwọn ọmọ yìí máa
jẹ́ kí àwọn tó sì ń ṣe lọ́gbọ̀nàgbọ̀n ẹ̀kan mọ ọmọ tó ń ṣe láì dáa kí òfin máa gbé wọn kí ìjìyà máa tẹ̀lé kò jẹ́ káwọn gan mọ tó ń ṣe àwọn tó tún kù tó ń ṣerú ẹ̀ kò jẹ́ kán jáwọ́ níjọ́ wo ọlọ́ọ̀bá wọ ọmọ wa ẹ̀yà sọ́ra lérò wípé ibi tá à ń bá a lọ yìí Ọlọ́run kò ṣàánú ni Alájíkẹ́rí iná o ẹ bá like comment share o dáàbò.